òun ni aṣọ tá a fi ń ṣe àdìrẹ. Wọn produce aṣọ ní Nàìjíríà bí báyìí wọn. Nígbà táwa wà ní kékeré a kì í ra aṣọ níbòmí ju Nàìjíríà bí báyìí lọ. Àdìrẹ ti wà ní worldwide nísìnyí. Ẹ̀yin náà àti máa rí pé gbogbo àgbáyé ló ti bu àdìrẹ lórí íńtánẹ́ẹ̀tì. A dẹ̀ ti ń travel káàkiri ló ń torí àdìrẹ. Nínú ọjà wa yìí a ti lọ sí London tó yẹ nígbà ayé gómìnà àná tó sponsor ẹni méjì lọ sí London. A ti lọ sí Austria lọ sí London láti lọ ṣe kíni. láti lọ ṣe ìpàtẹ ọjà àdìrẹ. Táwọn ọmọ wa náà dẹ̀ tí wọ́n wẹ aṣọ yẹn níbẹ̀ tí wọ́n fi ń ṣe bá ṣe ń ṣe tí wọ́n ṣe ẹni méjì gómìnà àná sponsor wọn lọ. Lẹ́nà ẹ̀ẹ̀mẹ́rin tó kù lórí orí oyè ló ti gbé àwa mẹ́rin lọ sí Austria. Ṣe mọ̀ pé ìlú Austria máa ń ṣe kọ́ṣọ̀ so àwa náà tó jẹ́ Ògùn state aládìrẹ ló máa ń represent wọn níbẹ̀ láti inú ọjà wa yìí náà ni. Orúkọ yín fún gbogbo ara lé. Orúkọ mi ni Alhaja Modinat Oyetola tí mo jẹ́ òsìn ìyá lọ́jà Kéńtà àdìrẹ Kampala market. Ìlú Abẹ́òkúta ni wọ́n kọ́kọ́ ti ṣe àdìrẹ. Abẹ́òkúta ló ní àdìrẹ. Kéńtà ló ní àdìrẹ nílùú Ẹ̀gbá. Àdìrẹ bẹ̀rẹ̀ láti ìgbà wáṣẹ̀ ni o. Kó tó bí àwọn tó bí àwa torí èmi jẹ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú Kéńtà ìlú tí wọ́n bí mi sí nìyí. Inú ẹ̀ ni wọ́n bí mi sí, inú ẹ̀ lọ bí bàbá tó bí mi lọ́mọ sí, inú ẹ̀ lọ bí bàbá tó bí ọ̀wọ́n náà gangan lọ́jọ́ bàbá mi ibẹ̀ ni wọ́n bí wọn sí. So ìlú Abẹ́òkúta ni gbajúgbajà bí tí àdìrẹ ti ṣẹ̀ wá tó dẹ̀ fi ní òkè káàkiri gbogbo àgbáyé. Àdìrẹ yẹn gan ìjẹ́ ṣé kí ló wà fà gan tá a fi ń pe àwọn aṣọ yẹn ní àdìrẹ nítorí pé a rí pé àwọn aṣọ yẹn náà òwú kọ̀ọ̀kan náà fi ṣe kí ló mú àdìrẹ yẹn. Àdìrẹ jẹ́ aṣọ tí a dì ta rẹ̀. Aṣọ tá a dì ta rẹ̀ òun ló ń jẹ́ àdìrẹ. Òyìnbó ló pè ní Kampala. Òyìnbó ló pè ní Kampala ní tiwọn but àdìrẹ jẹ́ aṣọ tí a dì. Ǹjẹ́ ó ní irú aṣọ kan pàtó tí a lè fi ṣe aṣọ àdìrẹ yẹn tá a lè pè ládìrẹ? Gbogbo aṣọ tó jẹ́ pé tó bá ti jẹ́ cotton tí wọ́n jẹ́ 100% cotton la lè lò tó jẹ́ pé òwú ni wọ́n fi ṣe tí ì ṣe nylon. Gbogbo aṣọ bá ti jẹ́ pé òwú original ni wọ́n fi ṣe gbogbo aṣọ yẹn la lè dì tó máa mú aró. Ẹ ṣe gan ìyá mi kò ní bàjẹ́ lágbọ̀n tó láyé o. Tó àdìrẹ tá a tẹ̀ ń sọ yẹn ǹjẹ́ ṣé ó tẹ̀ wá ní irú àwọn ẹ̀yà kan pàtó tó jẹ́ pé àwọn ló lè wọ aṣọ àdìrẹ yìí? Kò sí ẹ̀yà tó lè wọ gbogbo àdìrẹ. Àdìrẹ ti wà ní worldwide nísìnyí. Ẹ̀yin náà àti máa rí pé gbogbo àgbáyé ló ti bu àdìrẹ. Àdìrẹ ti wà lórí íńtánẹ́ẹ̀tì. A dẹ̀ ti ń travel káàkiri ló ń torí àdìrẹ. Nínú ọjà wa yìí a ti lọ sí London tó yẹ nígbà ayé gómìnà àná tó sponsor ẹni méjì lọ sí London. A ti lọ sí Austria lọ sí London láti lọ ṣe kíni. láti lọ ṣe ìpàtẹ ọjà àdìrẹ. Táwọn ọmọ wa náà dẹ̀ tí wọ́n wẹ aṣọ yẹn níbẹ̀ tí wọ́n fi ń ṣe bá ṣe ń ṣe tí wọ́n ṣe ẹni méjì gómìnà àná sponsor wọn lọ. Lẹ́nà ẹ̀ẹ̀mẹ́rin tó kù lórí orí oyè ló ti gbé àwa mẹ́rin lọ sí Austria. Ṣe mọ̀ pé ìlú Austria máa ń ṣe kọ́ṣọ̀ so àwa náà tó jẹ́ Ògùn state aládìrẹ ló máa ń represent wọn níbẹ̀ láti inú ọjà wa yìí náà ni. Ǹjẹ́ ó tẹ̀ wá ní bóyá ìdojúkọ kan kékeré kan wà tí ẹ wò pé ọ̀nà kan bóyá bíi nítorí pé ẹ ti sọ pé àwọn gómìnà wa àná pé wọ́n bá yín dá sí ó rí bó ṣe yẹ kó rí inú yín dùn sí. Ǹjẹ́ ṣé ẹ wò pé ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé bóyá compulsory necessary pé ọ̀nà kan wà tí ẹ wò pé ọ̀nà ilé yìí ò pẹ̀lú bá ṣe lẹ́bẹ̀ẹ́ ti lágbára tó bẹ́ẹ̀ ṣe gbọ́n tó àwọn ìjọba ló yẹ kó máa dá sí irú ọ̀nà wo lẹ rò pé. Òun ni aṣọ tá a fi ń ṣe àdìrẹ. Wọn produce aṣọ ní Nàìjíríà bí báyìí wọn. Nígbà táwa wà ní kékeré a kì í ra aṣọ níbòmí ju Nàìjíríà bí báyìí lọ. Ṣe aṣọ kan ní Kano ní Gaskia textile ta fi ń lò ta fi ń ṣe aṣọ yẹn ní Gaskia. Bẹ́ẹ̀ náà ó wà ní company kan wà ní Kaduna Arewa textile ni tí wọ́n ń ṣe àwọn aṣọ bùrẹ̀kẹ́ tá a fi ń ṣe aṣọ wọ́n ṣe cotton wọ́n ṣe poplin oríṣiríṣi tá à ń lò gbàtó yá ni àwọn company yẹn fold up tí wọ́n ṣiṣẹ́ mọ́ ní Èkìtì bíbáyìí
wọ́n ní a ní aṣọ tá à ń pè ní aṣọ adó jẹ́ pé 100% cotton náà ni ta fi ń ṣiṣẹ́ but suddenly a kò rí pé àwọn company yẹn fold up wọn ò ṣiṣẹ́ mọ́ aṣọ jẹ́ nǹkan tó jẹ́ pé ìdojúkọ kò yẹ kí àdìrẹ wọn tó bó ṣe wọn tó yìí mọ̀ wípé jẹ́ pé wọ́n import aṣọ wọlé ni aṣọ tàbí ẹ̀ ń sọ yìí náà tí ẹ̀ bá múra re ó lè jẹ́ 60% cotton ló máa jẹ́ ẹ máa rẹ̀ mí náà kò ní ní aró torí nǹkan tó máa parọ́ pé 100 ní dábàá máa wọ̀n bí wà lábàá ní pé 60 ni wọ́n gbé wọlé báwo ni wọ́n pàdé ní nǹkan mi ta fẹ́ ṣe ju àfikà lò náà lọ aṣọ ní tá ti bẹ gọ́ọ̀mẹ̀ntì several times ló yẹ kí wọ́n tẹ̀lé ní company kan bí tó máa produce aṣọ fún wa fara wọn máa rí aṣọ yẹn lò títí mọ́ aró tá à ń lò wọ́n import ẹ̀ wọlé ni ṣé àpò gbogbo kan tó bá dẹ̀ import wọ́n á sanwó tax wọ́n á san duty kankan gbogbo kan yẹn máa wọ́n orípa náà tó wá lò à ń lo canduas wọ́n import ẹ̀ wọlé ni ó lé èkó tá a fi ń dín nìkan ló jẹ́ pé wọ́n ń gbìn ní ibi báyìí tá à ń rí lò kò sí nǹkan kan tó yẹ pé bóyá lẹ́yìn ìlú àti ikó òun nìkan ní nǹkan tí à ń rí lò ń bí gbogbo nǹkan tó kù báyìí wọ́n import tá a bá lè bẹ gọ́ọ̀mẹ̀ntì kó bá wa gbà wá ní company aṣọ káwa náà máa produce aṣọ ń bì báyìí kó báyìí pé gbogbo ìnáwó la máa gbé wọlé gbogbo nǹkan yìí máa jẹ́ ìrọ̀rùn a lè ta àwọn táǹtà lẹ́gbẹ̀rún 9 yìí náà a sì lè ta lẹ́gbẹ̀rún 5 a sì lè ta lẹ́gbẹ̀rún